Òkodoro Yorùbá tẹlifíṣàn. tójú ò ní dá bó sì rí nìyẹn alájà ẹ béèrè pé kí nìdí ìdí ni pé sámà méje tọ́lọ́run dá tọ́hìn sí gbogbo ayé ọlọ́run tún dá ilẹ̀ méje tọ́hìn sí gbogbo ayé ọlọ́run agbára ọlọ́run jù bẹ́ẹ̀ lọ sámà méjìlá ń bẹ tọ́lọ́run dá ilẹ̀ méjìlá ń bẹ tọ́lọ́run dá ṣé wá rí sámà méje àtayé táwọn wò yìí àga àti sí ọlọ́run ni ní sámà méjìlá tọ́lọ́run jókòó sí sámà méjìlá gẹ́gẹ́ ọlọ́run fi sí àyè jókòó ọlọ́run wá fi mí sí àyè eré àga tí mo jókòó eré àga àwọn ànẹ́bí ọlọ́run ni wòlíì ọlọ́run kankan ò jókòó ń bẹ̀ rí ọlọ́run wá gbé mi síbẹ̀ tí ìjọ tí ọlọ́run dẹ́n sọ fún mi pé ìjọ tí mo bá kú 19 days àwọn màláíkà ó sunkún mi ayé ó sunkún mi gbogbo ohun tí ń bẹ nínú ayé pátá ó sunkún mi ń pè mọ́ lọ nínú ayé. Aláàjì Naam. adẹ̀kọ́ atótónu látàárọ̀ Naam. má bínú wípé àbẹ̀yìn wò Àgbẹ̀rẹ̀. a gbọ́ pé sọ wípé ilẹ̀ méjìlá kan wà sánmọ̀ méjìlá kan wà Naam. ẹ̀yin ẹ jókòó sórí àga táwọn màláíkà ń jókòó sí táwọn ànábì ń jókòó sí. táwọn ànábì ń jókòó sí Bẹ́ẹ̀ni. ìjẹ́ ẹ lè ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ wípé ta ni ẹni tó wá dá ọlọ́run ó yẹ kí ẹ̀yin tẹ jẹ́ wòlíì ọlọ́run ẹ̀yin ànábì ọlọ́run kẹ́lẹ̀ mẹ́ni tó dá ọlọ́run ní ṣókí. Torí pé ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. ànábì ni lẹ́yìn òun ànábì kọ́lọ́run mọ́ da ànábì kankan wáyé mọ́ àmọ́ àga àwọn ànábì ọlọ́run tẹ́mi jókòó lèmi ò fi mọ́ jẹ́ wòlíì ọlọ́run ọlọ́run ti dé mi ní adé ọba gbogbo wòlíì tí ń bẹ láyé pátápátá àti wòlíì tó ti kú àti wòlíì tí ń bẹ èmi lọ́ba gbogbo wọn o sẹ́ǹgbọ́ sámà méjèèjì látọ́lọ́run wá dá àti ilẹ̀ méjèèjì látọ́lọ́run dá tẹ́ ẹ wá fi ń jọ́ ti ta lẹ́ni tó dá ọlọ́run ọlọ́run ló dá yọ ọlọ́run lọ́dọ̀ọ́run ló dá gbogbo nǹkan ọlọ́run náà lẹ́ni tó dá ọlọ́run ẹ béèrè pé ta lẹ́ni tó dá ọlọ́run ta lẹni tó wá dá ọlọ́run. ọlọ́run náà ló dá ọlọ́run Allah. agbára ọlọ́run náà ló dá agbára ọlọ́run ọlọ́run náà ló dá agbára ọlọ́run Allahu Akbar. ẹ béèrè pé kí nìdí kí nìdí gangan. ṣe rí agbára níbi tá a bá ti rí agbára ọlọ́run á ti rí àmì ọlọ́run níbẹ̀ pé ọlọ́run náà ní bẹ́ẹ̀ yìí Allahu Akbar. àmọ́ táwọn èèyàn bá mọ̀ pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni kò bímọ ẹnì kí o bí kò sẹ́ni tó dá Wallahi. kò sẹ́ni tó dá ọlọ́run Wallahi. tí wọ́n mọ̀ pé gbogbo agbára tí wọ́n ń forí balẹ̀ fún àwọn ẹlẹ́bọ àwọn olóòṣà gbogbo àwọn ẹ̀sìn míì tí wọ́n forí balẹ̀ fún nǹkan kan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba tí wọ́n bá mọ̀ pọ̀ kan ṣoṣo lọ́lọ́run ni pé agbára táwọn forí balẹ̀ fún àmì ọlọ́run lásán ni Wallahi. wọn ò ní sin nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run mọ́ Wallahi. Allahu ó sì sábà bíi pé kò sí ẹni tó dá ọlọ́run òun ló tóbi jù òun ló kan ṣoṣo àmọ́ agbára rẹ̀ náà òun ló dá agbára ni ọmọ jẹ́ àmì ọlọ́run Allahu Akbar. torí pé alágbára ńlá lọ́lọ́run Wallahi. ọba tí ò ní kú ọba tí ò ní sùn ọba tí ò ní tòògbé ni Allah. ó fi mí jọba lórí gbogbo ẹ̀dá. Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.